Àtúkù dédé àkókò yìí ọ̀dẹ̀ òdòbí ǹjẹ́ lágbára ọlọ́run ọba mi aláwòrábí alálàlà lónìí bí ẹlẹ́wìí odò àáfàràṣàjẹ bí ìṣẹ̀ṣẹ̀ ẹ̀fọn. Ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lífẹ́lí TV níbi tẹ́tí mọ̀ ń gbọ́ àwọn àgbọ́gbárímú ìròyìn àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn tó nírò ìwà láabi míì tá a fi máa kíyèsára tá a fi máa kẹ́kọ̀ọ́ láwùjọ wa. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ kó tó di pé ẹ mọ̀ gbọ́ àwọn ìròyìn náà látẹnu mi ẹ jẹ́ n kọjá lọ sókè lọ́hùn náà. Ìròyìn Fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún ẹ jẹ́ wá máa mú àwọn ìròyìn náà kà sójú ìwòran àti sétí ìgbọ̀yìn báyìí. Ìròyìn eléyìí náà ló kọ́kọ́ tẹ̀ mí lọ́wọ́ láàkó yìí níbi tí ìròyìn ọ̀hún tó ti fi sọ di mímọ̀ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ló wọ́n ti tẹ àwọn márùn kan àti àwọn tọkọtìyàwó kan látàrí pé wọ́n lọ́wọ́ nínú rírà àti títa ọmọ kékeré kan ọmọ ìkókó tó jẹ́ ọmọ oṣù méjì. Ẹ wá máa gbọ́ bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gangan. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin nígbà tí ó ń fi ọ̀rọ̀ ọ̀hún léde ó ní ìyá ọmọ ọ̀hún gangan òun náà ló mọ̀ ṣe bẹ́ẹ̀ ó ní ó wá sí àgọ́ ọlọ́pàá tó wá sọ pé tó sì fi léde fún un pé òun ò rí ọmọ òun mọ́ o wípé àwọn kan wọ́n ti gbé ọmọ òun wọ́n gbé sá lọ ní ọjọ́ 11 nínú oṣù keje. Ó ní ọgbà bẹ́ẹ̀ náà ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lóní pápápá lórí rẹ̀. Wọ́n ní nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ ìwádìí wọn kọ́ wọ́n ní ọwọ́ wọn kọ́kọ́ tó arábìnrin kan tí ń jẹ́ Gloria. Wọ́n ní nígbà tí òun tiẹ̀ tí ó mọ̀ pàtẹnujẹ́ wípé ẹ ṣe mí jẹ́jẹ́ o ẹ ṣe mí jẹ́jẹ́ ó ní lóòótọ́ lòun jí ọmọ òun gbé ó ní àmọ́ òun ti tà o nígbà tí òun sì tà á ǹjẹ́ ń bolo tà á sí ó lóun tà fún pásítọ̀ kan tí ó kọ tẹ̀ ń jẹ́ pásítọ̀ Peter ó ní òun tà fún ọ ní 500,000 náírà yún 500,000 naira ó ní òun ló ń tà fún pásítọ̀ Peter o. Wọ́n tún tẹ̀síwájú ìwádìí wọn yan àwọn ọlọ́pàá nígbà tí wọ́n dọ̀dọ̀ pásítọ̀ Peter ó ní ẹ ṣe mí jẹ́jẹ́ o ọwọ́ wọn tẹ pásítọ̀ Peter nílùú Ìkẹ́nnẹ́ òun náà ni ọwọ́ wọn ti tẹ pásítọ̀ Peter nígbà tí pásítọ̀ náà tí ó mọ̀ sọ̀rọ̀ ó ní ẹ ṣe mí jẹ́jẹ́ lóòótọ́ mo ra ọmọ ọ̀hún lọ́wọ́ Gloria ní 500,000 naira ó ní àmọ́ èmi náà ti tà á o ní ó tó tó mílíọ̀nù kan lé ní ẹ̀sùn mẹ́rin 1.4 million naira lèmi náà ti tà á fún ẹnìkan tórúkọ tẹ̀ ń jẹ́ Loretta lóní pápápá wọ́n tún gbéra pa ó dọ̀dọ̀ Loretta nígbà tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó tún tó Loretta náà ní Festac Town ní ìpínlẹ̀ Èkó gangan òun náà ó ní lóòótọ́ ni òun ra ọmọ náà o ó ní ṣùgbọ́n òun tún ti fi tàtàkùrò òun ti tà á òun sì tà á ní owó tó tó mílíọ̀nù 2 àti ẹ̀sùn 3 owó náírà 2.3 million naira lòun ta ọmọ òun nígbà tí ó ní òun tà á fún àwọn tọkọtaya kan tí àwọn ń wá ọmọ ó ní òun lòun ta ọmọ náà fún nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá kan tí wọ́n tẹ̀síwájú nínú ìwádìí wọn nígbà tí wọ́n fi kélé òfin gbé àwọn tọkọtìyàwó ọ̀hún kọ́ arákùnrin àti arábìnrin James níbi tí wọ́n tiẹ̀ ti bá wọn ń ṣe ìsọmọlórúkọ fún ọmọ tí wọ́n jí gbé táwọn rà yìí òun náà ṣe ìsọmọlórúkọ fún o wọ́n níbi ìsọmọlórúkọ ọ̀hún gangan òun náà ni ọlọ́pàá ti dé tí wọ́n sì fi kélé òfin wọ́n fi gbé gbogbo wọn lẹ́yẹ ọ̀sọ́kà àkíkà. Bákan náà nínú àwọn ìròyìn tó tún lákàkì fún ti tàkókò yìí ó náà ní bí ọmọkùnrin kan bí ó ṣe ń fi ohùn léde báyìí tí ojú rẹ̀ rí láhàámọ́ nínú ọgbà ẹ̀wọ̀n níbi ó ti lo ọdún 24 nínú ọgbà ẹ̀wọ̀n lórí ẹ̀ṣẹ̀ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ rárá bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan ni wọ́n ní arákùnrin ọ̀hún Ismail Lasisi àti ọ̀rẹ́ rẹ̀ Lukman Adeyemi wọ́n ní àwọn méjèèjì wọ́n mọ̀ lo ọdún 24 24 years nínú ọgbà ẹ̀wọ̀n látàrí pé wọ́n fi ẹ̀sùn ìpànìyàn wọ́n fi kàn wọ́n tó sì jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n padà rí pé wọn ò mọ́wọ́ wọn ò mẹsẹ̀ bí ọ̀rọ̀ ń ṣe jẹ́ gan ni pé wọ́n ní nígbà tí Adeyemi tí ó mọ̀ sọ̀rọ̀ ó ní ṣe Lasisi Ismail tí ń gbé ní ọ̀dọ̀ òun ó ní ìyànjọ́ burúkú èṣùgbọ́n oníṣẹ́ bíríkìlà làwọn ṣe nígbà tí àwọn sì dé
láti ibi iṣẹ́ nírọ̀lẹ́ ọjọ́ tá à ń sọ yìí. Ó ní òun náà ni wọ́n ní àwọn ọlọ́pàá wọ́n ti béèrè Lásìsì wálé o. Ó ní òun gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó yẹ pé ọ̀dọ̀ òun ni Lásìsì tí sì ń gbé lásìkò náà. Ó ní òun bá tẹ̀lé lọ sí àgọ́ ọlọ́pàá pé kó má ṣèwọ nìkan o. Ó ní bí wọ́n ti fi kélé òfin wọ́n fi gbé àwọn méjèèjì ní wọ́n tì wọ́n mọ́lé níbẹ̀. Wọ́n ní kò pẹ́ sí ìgbà wọn ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní oṣù kẹjọ nínú ọdún 2000. Wọ́n ní nígbà tó sì di ọdún 2009 wọ́n ní ilé ẹjọ́ dá ẹjọ́ kú fáwọn, ṣùgbọ́n wọ́n ní wọn ò tí ì lọ yẹgi fáwọn o. Nígbà tí ó sì fi di oṣù kejì tó di ọjọ́ kejì nínú oṣù kẹfà nínú ọdún yìí, òun náà ni wọ́n bá àjọ ẹlẹ́yinjú àánú kan wọ́n bá pàdé eléyìí tí ó tún wo ìwé wọn wú síta tí wọ́n sì rí pé àwọn ẹni wọn ò mọ jẹ̀bi, ó sì ṣẹ̀wọ̀n ní odidi ọdún 24. Wọ́n ṣe lálàyé síwájú sí ohun tójú wọn rí, wọ́n kómokómorò, wọ́n ṣe lálàyé. Wọ́n ní nígbà tí wọ́n fi kélé òfin gbé wọn tí wọ́n sì wà ní àgọ́ ọlọ́pàá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lù wọ́n wípé lílù yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi mú àwọn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí àwọn ò ṣe mọ́ra wọn. Wọ́n ní kódà ẹ̀ka tún bẹ náà tó jẹ́ pé ẹnì kẹta tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní lù ú débi wípé lílù yìí ó pọ̀, òun náà ló fà á títí ẹlẹ́mìí fi gbà á lẹ́nu rẹ̀ níbi tí wọ́n ti ń lù ú. Wọ́n ní kódà àwọn ò dá olú dúró, wọn nígbà tó tún kú tán gan ó tún fi hàn wọ́n pé ṣáyìn ti rí báyìí tẹ́ bá kọ̀ láti jẹ́wọ́ wípé àálò ẹ̀yìn náà títí ẹ̀mí tí ó fi bọ́ lẹ́nu yín. Wọ́n ní wọn ò mọ̀ tẹ́tí láti máa na àwọn títí àwọn fi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ táwọn ò ṣe, táwọn fi parọ́ rẹ̀ mọ́ ara wọn, kán ṣáà lè fi àwọn sílẹ̀ ní àsìkò náà. Ní èdè kúkúrú, àwọn tó wá jẹ́ ẹlẹ́yinjú àánú láwọn ilẹ̀ Nàìjíríà báyìí náà ni wọ́n ti wá fi owó sí àsùnwọ̀n àwọn arákùnrin yìí látàrí pé ojú àánú eléyìí tó ń ṣe wọ́n fún bí wọ́n ṣe ṣe ẹ̀wọ̀n ọ̀fẹ́ fún odidi ọdún 24. Nínú àwọn ìròyìn tó tún lákàkì lọ́wọ́ mi fún ti tàkókò yìí, ó náà ní ti ìròyìn arákùnrin kan tó jẹ́ babaláwo tí wọ́n ká egungun èèyàn tí wọ́n ká mọ́ ní ọwọ́. Ìṣẹ̀lẹ̀ wọn náà ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Anambra níbi wọ́n ti ká egun òkú, egun ẹ̀yà ara èèyàn lóríṣiríṣi tó 11. Wọ́n ká mọ́ arákùnrin kan tí wọ́n pè ní Ezekiel, wọ́n ká mọ́ ní ọwọ́ o. Wọ́n ní arákùnrin náà ló wá láti abúlé Ẹ̀zá ní ìpínlẹ̀ Ebonyi gangan. Wọ́n ní àwọn èèyàn ní agbègbè ọ̀hún náà wọ́n sì ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó wípé àwọn rí pé àwọn èèyàn kan wọ́n máa ń kó àwọn ẹ̀yà ara òkú àti àwọn egungun òkú wọ́n máa ń kó fún arákùnrin náà. Wọ́n níbi iléeṣẹ́ ọlọ́pàá náà wọ́n bẹ̀rẹ̀ ìwádìí wọn. Wọ́n nígbà tí wọ́n sì débẹ̀ bàbá Ezekiel lóòótọ́ o pẹ̀lú àwọn egun òkú eléyìí tó tóbi 11 àti onírúurú àwọn nǹkan ogun àtàwọn nǹkan burúkú míì òun náà ni wọ́n ká mọ́ Ezekiel lọ́wọ́. Ẹni tó wájà alukoro iléeṣẹ́ ọlọ́pàá fún ìpínlẹ̀ Anambra ọ̀hún, Ikenga Tochukwu, ó ti wá fi ìdí ìṣẹ̀lẹ̀ náà ó ti fi múlẹ̀ báyìí wípé wọ́n ti fi kélé òfin gbé o, yóò sì fojú ba ilé ẹjọ́ ọgbà tán bá ti parí ìwádìí wọn. Ẹjẹ́ ń túmọ̀ mélé ìwà ilé tó tún lákàkì láti ìpínlẹ̀ Èkìtì. Wọ́n ní ọwọ́ ba ọmọkùnrin kan tó jẹ́ ẹni ọdún 23 23 years old náà. Wọ́n pe ọmọkùnrin náà látàrí pé ń ṣe ni òun kúndùn kó mọ fún àwọn obìnrin kó mọ fún wọn ní egbògi olóró mu o, tó sì fi tìpátìkùkù tó fi bá wọn ní àjọṣepọ̀. Wọ́n ní ọwọ́ àjọ ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbòlú NSCDC lọ́jọ́ ẹtì nínú oṣù keje tó jẹ́ ọjọ́ 23. Òun náà ni wọ́n fi kélé òfin gbé arákùnrin kan torúkọ rẹ̀ ń jẹ́ Samuel Balógun. Òun náà ni wọ́n fi kélé òfin gbé báyìí látàrí pé ó máa ń fi tìpátìkùkù bá àwọn obìnrin ní nǹkan papọ̀. Nígbà tí ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ NSCDC ọ̀gbẹ́ni ní ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Agboola Sunday òun náà ti fi ohùn léde. Ó ní arákùnrin àti àwọn ẹmẹ̀wà ẹ̀ làwọn fi kélé òfin gbé látàrí pé onírúurú ìwà láabi níbẹ̀ lọ́wọ́ wọn. Wọ́n máa ń kó àwọn èèyàn láti ilẹ̀ Nàìjíríà lọ sí ilẹ̀ Burkina Faso láti lọ fi wọ́n ṣe òwò ẹrú àti onírúurú òwò nàbì ní ilẹ̀ ọ̀hún. Wọ́n ní wọ́n ti kò máa níbẹ̀ nìkan o, wọn á tún máa lu jìbìtì lójú òpó ayélujára. Wọ́n ní eléyìí tó wá ṣe gbẹ̀yìn tí wọ́n fi wá bá wọn náà ní ti arábìnrin eléyìí tí Samuel tí ó fi nǹkan sínú ẹlẹ́rìndòdò tó fi fún tó sì fún mu tó sì fi tìpátìkùkù bá ní nǹkan papọ̀. Wọ́n ní kò tún wá fi mọ bẹ́ẹ̀ nìkan ló wá ṣe fún oyin afọ́nrán fídíò arábìnrin ọ̀hún níbi tí ó ti wà ní òwò tó sì ní òun ò fi léde lójú òpó ayélujára tó sì fi ń dúnkokò mọ́ arábìnrin náà. Wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn Samuel ó mọ̀ padà fi fọ́nrán fídíò náà ó fi léde lójú òpó ayélujára. Wọ́n ní àwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n á jọ tí wọ́n jọ fi kélé òfin gbé papọ̀ náà ni Òjó
Tèmítọ́pẹ́ tó jẹ́ ẹni ọdún 39 39 years old, Aládé Haruna ọmọ 30 ọdún, Abíọ́lá Ọ̀kẹ́dílé ọmọ ọdún 31 àti àwọn ẹmẹ̀wà rẹ̀ náà wọ́n jọ fi kélé òfin gbé ní àdúgbò Òṣòdì ní ìlú Àdó Èkìtì. Ìròyìn àkíkà tàkókò yìí kò ní jù báun lọ láti ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li TV. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́, Basharun bàbá tó bí mi lọ́mọ. Títí ìgbà míì tẹ́ẹ̀tún máa pàdé wa lórí àkọ́tún ìròyìn àkíkà tí ó mọ̀ ńlá káàkiri. Ire àti àánú Olówó bá kó máa bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa gbé. Ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.